bàbá lẹ́gbà. A mọ̀ kó ọdún ni. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. A ní fẹ́lẹ́ ìdàgbére. A yóò bá bọ̀. Wọ́n nẹ́nu bá ṣe ni lórí ọpẹ́ là ń dùn. Mo ní wàá dúpẹ́ oore tó ṣe fún mi ni. Bàbá lẹ́gbà. Kì í dúpẹ́ ara ẹni. Tí n bá ṣe fún yín, ta ni mo fẹ́ ṣe fún? Ẹ̀yin tó yẹ pé bí ọ̀rọ̀ bá fẹ́ dojú, ẹ̀yin ni wàá bá. Ẹ̀rù wa kì í dúpẹ́ irú nǹkan báwọn. Yàn máa ń dúpẹ́. Sórí ẹni tó bá dúpẹ́ kó lè gbà mí sí ni. Because ó jọ mi lójú. Gbogbo àwọn tá a fọkàn sí, gbogbo àwọn aláàjì, àwọn ìmáàmù tá a fọkàn sí, á bá wọn bẹ́ẹ̀ o. Kí ló dé? Á bá wọn bẹ́ẹ̀. Ó Àyìndé. Ó ṣe ń tó yà mí lẹ́nu. Ló ń wo ẹran tí ẹ báyìí bó ṣe dán ṣọ́ yìí. Ṣé ó bá rí ẹbá ọmọ ẹni tó dùn mí jù? Ẹbá ọmọ Alhaji Musa. Alhaji Musa? Ṣé nígbà tẹ́lẹ̀ Alhaji Musa ò mú ẹran wa? Ẹran ṣe pín ní báyìí Alhaji mú wa. Lọ́yẹ̀ pé tó máa gún papọ̀ máa fín sí mú báyìí, ìyàwó ọmú mi ni. Mo sọ tèyí mọ́ bàbá nígbà. Alhaji Musa olúbọ̀bọ̀ kiri bọ̀bọ̀ bá bẹ́ẹ̀nu ní. Ọ̀dọ̀ Alhaji Musa mo ti rí pé oṣù méjì ìyẹn sì fi ń jẹ ọdún. Wọ́n mọ̀ wá sa ẹran sá ọ̀dọ̀ wọn mo ti rí. Kó bí eyín wọ́n sì ò pílẹ̀ mẹ́wọ́n mọ́. Ọ̀wọ́ àmọ́sí tuntun ajẹ́ pápá ń bá rè. Ìmáàmù bá wa mi wá ló ní kí n rọ́mọ̀ kan sóhun kò máa bọ̀ wá. Ọkàn mi ti wá balẹ̀ pé tí ìmáàmù fi wá pé kí n máa bọ̀ wá ajẹ́ pẹ́ràn mi ó ṣe kíni kì í sì gbà ní. Nígbà tí mo ti wá wò pé ọmọ gbé tìrè lọ nígbà tó mo gbé ẹran darí báyìí. Ẹran tára ìmáàmù fún mi kò ju báyìí lọ. Ayé rí rẹ̀ rí. Ẹran wá ń ṣe kíni àyèwà gbẹ́ràn nínú tìrè. Ẹran wá ń yí káàkiri báyìí. Ọmọ gẹ́gẹ́ bí bọ́ọ̀lù tó ju sérí fídì. Sọ́wọ́n pé yọ gbálẹ̀ yọ máa yí lọ ni. Ẹran wá ń yí káàkiri nínú tìrè. Bàbá lẹ́gbà tó bá rí èèyàn fi kúnra ni. Ẹran yóò ní máa ṣeré kí báyìí nínú tìrè. Ní kò rèèyàn kúnra náà ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Kò rí èèyàn fi kúnra ni. N tá n sọ ọdún. Àyìndé ó jọ mi lójú. Dúnà ẹran rẹ̀ yẹn ò gbọ̀nsẹ̀ ọ̀dọ̀ ń sọ ọdún. Tí màá sọ fún ẹgbẹ́ mi tó dùn dé. Kódà gbogbo àwọn tó ń àwọn yòókù gan á fún mi mọ̀ mí náà padà buyan ni. Èyí tó ń ṣe gbìyànjú ìwọ̀n ni mo dín tó gbẹ tí mo dín tó gbẹ dáadáa. Lẹ́wọ̀n tèmi yẹn. Ìwọ̀n àfi ń ta yín wo bá jáde máa mú kan tí n bá ṣeré lọ báyìí máa mú kan nítorí máa sọ fún ẹ pé ìjọ ẹran sápò báyìí ni tí mò ń jíjẹ. Mo fẹ́ràn lọ́mọ Sàràsì bí mo gbádùn ẹran rẹ̀ dé. Gbóná ṣé ilẹ̀ yìí ló ti rẹran ẹ̀ ní abilẹ̀ Haúsá? Èmi ò máa rẹran lẹ̀ yìí. Mo ló ti wá rà. Èmi ò rẹran lẹ̀ yìí o. Mi sì rán ilẹ̀ Haúsá. Mo ló ti wá rà. Ilẹ̀ Ìgbò lèmi ti rẹran. Ṣé wọ́n tún tẹ̀ràn ilẹ̀ Ìgbò ni? Ẹran pọ̀ ilẹ̀ Ìgbò. Ẹran ó kọ́ ilẹ̀ Ìgbò. Ọgbọ̀nsẹ̀ ẹran yẹn dọ̀nsọ̀. Ọ̀dọ̀nsọ̀ ilẹ̀ Ìgbò ló ti wá rà. Dúnà ẹran yẹn àgbò ló máa jẹ́ o. Èmi ò pàgbó bàbá lẹ́gbà. Mi ò pàgbó àgbò kẹ̀. Mi ò pàgbó. Màálù ló máa jẹ. Màálù. Èmi ò pa màálù o. Mi ò pa màálù rárá. Ẹran yìí dùn kọjá bẹ́ẹ̀. Ṣé mẹ́rin ọ̀rọ̀ adùn tó bá wọn? Ṣẹ́ràn mẹ́rin ni. Má ṣe wá pa mẹ́ẹ̀. Mi ò pa mẹ́ẹ̀ náà. Ìfúra náà ara ń fún mi. Gbogbo kù ti Àyìndé ó ń ṣọmọ gidi o. Ó rẹ̀ wà dé tó láàrẹ̀ dé tó ó jẹ̀bẹ̀ tí ń jẹun bẹ́ẹ̀. Ìfúra náà ìkúnrẹ́ lòun ìbúlé lòun fẹ́ yìí mú pé Àyìndé ọ̀fẹ́ ìkún Àyìndé ọ̀fẹ́ tó báyìí. Ó rẹ̀ ti dé. Bàbá lẹ́gbà. Àbí rànkúnmí ló gbé wọlé. Rànkúnmí. Ọmọ ìpẹ́ni tí ó para wọn ẹni tí ó para rànkúnmí mílíọ̀nù rànkúnmí ló gbé wọlé. So dá báyìí Àyìndé kò dá ó ń ṣọmọ gidi o. Rànkúnmí kè bàbá lẹ́gbà. Èmi ò mọ̀ pa rànkúnmí. Kí ló wá pa? Bàbá lẹ́gbà. Ẹlẹ́dẹ̀ mo pa. Àyìndé yé tèmi bá mi ẹlẹ́dẹ̀ ló pa tó pa ṣé ẹlẹ́dẹ̀ owó lè ya ni. Bàbá lẹ́gbà ṣé kí ẹni ọ̀bẹ wá sílẹ̀ ni. Nígbà tá a dé bí àgbò 300,000 tá a dé bí mọ̀lú 1.2 million kí ló dé. Èmi sì rò pé èyí tí fi lọ lè ra màálù 1.2 million mo kú fẹ́ kan bẹ́ ẹlẹ́dẹ̀ méjì. Nígbà mo bá kún sọ́tún tí mo kún sósì tí mo bọ́ nígbà mo sì gbéra mi sínú tọ́lẹ́tì mo kún dédé ọ̀rọ̀ bọ́ sí dédé màálù ẹyọ kan. Ẹ̀yin náà rí bó ṣe kọ̀bí nígbà mo gbé wá fún yín.
Àyìndé ò sì bẹ̀rù Ọlọ́run. Kí ló ṣe yín? Mo fẹ́ pọ̀ jáde ni ọmọ pé kò pọ̀. Ẹyẹ tẹ̀ tí ń jẹ láti jẹ tàbí fẹ́ pọ̀ jáde. Àyìndé ò sì bẹ̀rù Ọlọ́run. Àyìndé ò bẹ̀rù Ọlọ́run. Sẹ́rẹ̀ ẹ̀rọ ẹ̀lẹ́dẹ̀ wọlé ya. Ó ti fẹ́ mú mi kọlu gba àwọn àjọ Ọlọ́run. Sẹ́rẹ̀ ẹ̀lẹ́dẹ̀ wọlé ya. Bàbá lè gbà. Sẹ́lẹ̀rì ò wọlé ya yìí. Wọnú Ọlọ́run.